Ṣé ẹ ti gbọ́ ohun tí wòlíì sọ nípa Priscilla Òjó ọmọ Ìyábọ̀ Òjó? Arábìnrin kan mà ti kìlọ̀ fún Madam Ṣadé onítìátà lórí ohun tó ṣe. Ẹ jókòó, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Wòlíì kan mà ti ṣèkìlọ̀ tó nípọn fún Priscilla Òjó ọmọ Ìyábọ̀ Òjó tó sì sọ pé òun ríran sí wípé àwọn kan mú orúkọ rẹ̀ lọ síbì kan láti lè jẹ́ kí ìgbéyàwó rẹ̀ kó dàrú. Ìyẹn ìgbéyàwó tó ṣe pẹ̀lú ọmọ orílẹ̀-èdè Tanzania olórin ìyẹn Juma Jux tí wọ́n fi lé pọn títí wọ́n fọ̀nà roka. Wòlíì náà tẹ̀síwájú pé Priscilla gbọ́dọ̀ láforítì, àmúmọ́ra, ìpamọ́ra àti ìdáríjì tó bá fẹ́ pẹ́ nílé ọkọ tí kò bá fẹ́ di dálé moṣú. Ọ̀rọ̀ yìí ló mú káwọn olólùfẹ́ Ìyábọ̀ Òjó bá gbàdúrà wípé ìgbéyàwó ọmọ rẹ̀ kò ní dàrú o. Arábìnrin kan tó ń jẹ́ Bukky Jesse tó máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára máa ti kìlọ̀ fún Madam Ṣadé onítìátà. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Madam Ṣadé ni wọ́n bú arábìnrin náà tí wọ́n sì ní pé aláyọnusọ ni. Ohun tóbìnrin náà sọ ni pé Madam Ṣadé máa ń lọ sí gbogbo òde àríyá lọ́sọ̀ọ̀sẹ̀ tí ó sì máa ra aṣọ ẹbí kún ojú táwọn olórin á sì máa kọrin kí Madam Ṣadé tí ó sì máa jó tí ó máa ya wọ́n síta nítorí ìgbé ayé kan ló wà. Bákan náà ló ṣe nílùú òyìnbó tí wọ́n sì ṣayẹyẹ ìkíni káàbọ̀ fún Madam Ṣadé. Arábìnrin náà wá sọ pé ṣé Madam Ṣadé ní àkójọ ṣá àti pé ṣé ó náwó nípamọ́ nítorí pé kó má bàa di ọjọ́ alẹ́ tó bá nílò owó kó wọ́n máa gbé tọrọ owó lọ́dọ̀ Àgbàlá Gabriel, Kúnlé Afọ́ọ̀dù àti Bíọ́lá Adébáyọ̀ tó sì ní kí màmá náà jayé níwọ̀nba pẹ̀lú orí pípé nítorí pé ìgbà ò lọ bí òréré.